Ẹ kú dédé wòyí, gbẹ̀yìn olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeré ṣe dáadáa ni mo bá yín. Fún gbogbo obìnrin tó bá ti ń dúró wípé ọkọ mi ṣẹ̀ mí, òun ló yẹ kó bẹ̀ mí, tó bá ṣọ́ra ó ṣeé ṣe kó lose ilé ẹ̀ fún nǹkan tí ò make sense. Nígbà míì àwọn ọkùnrin máa ń mọ̀ pé àwọn ṣẹ̀, wọ́n máa ń fẹ́ mọ̀ọ́mọ̀ wúru obìnrin tó jẹ́. Kì í ṣe gbogbo ìgbà lobìnrin láti máa dúró pé ọkọ ṣẹ̀ mí, òun ló yẹ kó apologize. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún àwọn ọkùnrin tó wà responsible, tí wọ́n mojú tí wọ́n mọra, ẹ̀rù ó máa ń bà wọ́n nínú jẹ́ pé àwọn ṣe ìyàwó débi pé àwọn làwọn máa apologize, ó máa ń dùn wọ́n. Bẹ́ẹ̀ tí ìwọ náà bá tún wá lọ rọ̀ bẹ̀ yín wípé ìwọ ló ṣẹ̀ mí, ìwọ ló yẹ kó bẹ̀ mí, tí ò bá ṣọ́ra o lè lose ilé ẹ lórí ẹ̀. Àfi ọkùnrin tí ò bá mọbi tó ń lọ nìkan lobìnrin máa dúró nídúró ìwọ ló ṣẹ̀ mí náà, ìwọ ló yẹ kó bẹ̀ mí, tó máa kùgbìrì tó máa wá bẹ obìnrin. Nígbà míì tọkùnrin bá ṣe àṣemáṣe, kò sí nǹkan tó bad, òun ló ṣẹ̀, ó dẹ̀ rí pé ẹ̀yin méjèèjì ẹ ti ń lagídí, ó wà cold, ó dẹ̀ rí pé ẹ̀yin méjèèjì ẹ sọ̀rọ̀ nínú ilé ìjọ́ kìíní ìjọ́ kejì, kò sí nǹkan tó ní pé kó má fà á mọ́ra kó má bẹ̀ ẹ́. Ṣórí tó bá bẹ̀ ẹ́, ó pé wèrè lọ́kọ ìyàwó ni. After tó bá ti wá bẹ̀ ẹ́, bóyá ìjọ́ tí eré bá pa yín pọ̀, ìgbà yẹn ni wàá jẹ́ kó mọ̀ wípé ṣó mọ̀ pé ìwọ ló ṣẹ̀ mí, mo kàn mọ̀ọ́mọ̀ bẹ̀ ẹ́ ni o, torí pé mo pàṣẹ fún jà lọ. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n máa ń padà bẹ̀bẹ̀ ni. Bẹ́ẹ̀ obìnrin tó bá ti dúró ní ìdúró ìwọ ló ṣẹ̀ mí náà, ìwọ ló ń láti bẹ̀ mí, fún ọkùnrin tó bá da, fún ọkùnrin àbíṣẹ́yìn rò bí atọ́kùnrin bá da tó bá wà responsible, rò pé áńgẹ́lì ni. Ọkùnrin tó da tó wà responsible náà, àwọn náà máa misbehave nígbà kankan. So tó bá ti dúró tó ti lo agídí bẹ́ẹ̀ yẹn fún ọkùnrin tó bá da, kò mean pé ká dọ̀bálẹ̀ fún rárá, kò ní ká má ga. Ìyẹn kò sí nǹkan kan tó bá bad nínú pé kó tún fojú ẹ̀ mọ́ra, kó tún bẹ̀ lórí pé òun ló ṣẹ̀ ẹ́. Àsìkò tó máa wá jẹ́ kó mọ̀ wípé òun ló ṣẹ̀ ẹ́, àsìkò tẹ́ bá ń ṣeré ni. Bọ̀ nígbà tó bá jẹ́ wípé òun lágídí, òun náà lágídí, nǹkan dẹ̀ ń bàjẹ́ sí i. Nígbà tó bá máa funra pé nǹkan ń bàjẹ́ sí i, ọkùnrin tó ló ṣẹ̀ ẹ́, ọkùnrin ti bẹ́ lòmíì lọ. A wá di wípé ìwọ gangan wà á máa wá ojú ẹ̀ mọ́ra, ò wá ní rójú ẹ̀ mọ́ra mọ́. So nígbà míì tí ọkùnrin bá ti ń gbé ọwọ́ ìjà pé ó ń lágídí pé mi ò ní bẹ̀bẹ̀, ìwọ tó o nílé, tó fẹ́ káyé ẹ̀ bàjẹ́, tó fẹ́ kí ẹ̀mí tí kì í jẹ́ kí ìgbéyàwó dúró kó ba yé ẹ jẹ́, kí ló dé tó lè fojú ẹ̀ mọ́ra kó o bẹ̀bẹ̀ kó ṣe ọ̀dẹ̀. After kó wá jẹ́ kó mọ̀ pé ó ṣe ọ̀dẹ̀ ní o, torí o ò fẹ́ wàhálà. But ọ̀pọ̀lọpọ̀ ìgbà agídí, orí kunkun, ìgbéraga, èmi ni mo jàre, òun ló ń ba ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn obìnrin jẹ́. Ẹ wá gbọ́, tí ọkùnrin bá wà responsible, tó fi ẹ́ lọ́kàn balẹ̀, tó ń tọ́jú ilé, tí ò lára ẹ̀, tí ò ń ṣe lénìní, tí ò ní kó fòkó nìṣó, jọ nítorí Ọlọ́run tí irú ọkùnrin yẹn bá ṣẹ̀, àbí tí irú ọkùnrin yẹn bá ṣàìdá, kí ló dé tó lè bẹ̀bẹ̀? Wá gbọ́, tí orí inú ẹ̀ bá bà tòdí ẹ jẹ́, kò sí bí ọkùnrin ṣe lè nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ tó wà ní inú ilé, ìhà tí ọkùnrin máa kọ sí àwọn ọmọ ẹ̀ nínú ilé, the moment marriage bá dàrú tó bá bọ́ta, àyè àti kọrú ìhà yẹn sí àwọn ọmọ yẹn ò ní sí mọ́ o. Torí tí marriage bá ti dàrú tó bá bọ́ta, obìnrin á gbájúmọ́ ọmọ tó kó dání, ọkùnrin á gbájúmọ́ àti move forward àti tẹ̀síwájú nínú ìrìn àjò ayé ẹ̀. Bóyá ó fẹ́ lóbìnrin míì ni o, bóyá ó fẹ́ bímọ míì ni o, obìnrin ló máa ń gbájúmọ́ àwọn ọmọ tó kó jáde nínú marriage, ṣùgbọ́n ọkùnrin á máa gbájúmọ́ àti tẹ̀síwájú nínú ìgbésí ayé ẹ̀. Tí ọkùnrin bá dẹ̀ ti tẹ̀síwájú nínú ìrìn àjò ayé ẹ̀, ó ṣeé ṣe kó má ní time fún àwọn ọmọ bó ṣe ní time fún ọmọ nígbà tẹ́jọ wà nínú ilé. Òun ló fi máa ń fà tó máa ní ìgbéyàwó yẹn túká, ó dá mi dá ọmọ, ó máa dá ẹ dá ọmọ, torí pé ó ti jẹ́ kí ìgbéyàwó túká, ó ti gbé ọkàn kúrò, ọkàn ẹ ti pín sí méjì, ọkàn ẹ ti wà ní láti tẹ̀síwájú nínú ìgbésí ayé òun, láti focus lórí ayé ẹ̀, kò ní bẹ́ẹ̀ focus lórí àwọn ọmọ ẹ̀ mọ́. Àwọn ọmọ yẹn máa wá di ẹrù ẹ, akọ̀dí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ráyè ló máa bá wá. So ó better má jẹ́ kí agídí àti mo mọ̀ jù, mo gbọ́n jù,
má jẹ́ kó ba ìgbésí ayé ìgbéyàwó ẹ jẹ́. Tó bá lè struggle wá gbọ́, tí obìnrin bá ní agídí tó bá jẹ́ pé ìwà ẹ ló fi ba ìgbéyàwó ẹ jẹ́, tó ti bímọ nínú ìgbéyàwó, wàláhì wọ́n máa dó ẹ kiri ni, ò lè ríyàn gbé ẹ sílé, nítorí pé ìwà ò ní fi oníwàálẹ̀. Àwọn ọkùnrin tó fẹ́ lọ bá níta, the moment tí wọ́n bá ti rí ìwà tó wù tí ilé ẹ fi dàrú, ò ní fi ẹ́ lẹ̀. The moment tó bá yá èéfín ìwà yẹn máa rú jáde sí ọ̀dọ̀ any relationship tó bá lò níta. The moment tí àwọn ọkùnrin bá dẹ̀ ti rí, ìjọ́ tí ọkùnrin bá ti rí traces ìwà tó fi pé tí ò da tó ní, tó dẹ̀ jẹ́ pé òun ló contribute sí marriage ẹ tó dàrú, tí ọkùnrin míì bá rí níta, kò ní fẹ́ ẹ. Ìjọ́ yẹn ló ti máa cross ẹ pé ó kàn máa do ẹ fi ẹ́ lẹ̀ ni. Òun ló fi máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ single parent tí wọn kì í lè rí ọkọ míì. Single parent tó bá jẹ́ pé òun ló fi ìwà burúkú ba ilé ẹ̀ jẹ́, tí ò dẹ̀ drop ìwà burúkú yẹn, gbogbo ibi tó bá ti ń lọ, ọkùnrin tó bá ti ń rí ìwà yẹn lára ẹ̀, tí èéfín ìwà yẹn bá ti ń rú jáde, ìjọ́ náà ló máa fi sí pé mo kàn máa dó ẹ fi ẹ́ lẹ̀ ni. So tó bá lọ́kùnrin nínú ilé tẹjọ́ manage ara yín, má jẹ́ kí ìgbéraga mi ò lè bẹ̀bẹ̀, má jẹ́ ó ba ayé ẹ jẹ́ ìwọ obìnrin. Má jẹ́ kí àmọ̀jù ó ba ayé ẹ jẹ́. Tí ọkùnrin ò bá ti fún ẹ, tí ò bá ti fìtìnà tí ẹ, tí ò ní kó fò kó nìṣó, tí ò lára ẹ, tó o bá lọ fílẹ̀, ọkùnrin tó ń bẹ tọ́jú ọmọ, tó wà concern nípa ọmọ, tí obìnrin bá ti fi ilé ọkọ lẹ̀, bùkátà àwọn ọmọ àti èrò ọmọ nìkan di tiẹ̀, torí pé ọkùnrin máa gbé gbogbo èrò tó wà lórí ọmọ tẹ́lẹ̀, á gbé lórí láti continue pẹ̀lú ìgbésí ayé ẹ̀. Obìnrin ló máa ń fi èrò láti tọ́jú ọmọ, ọkùnrin máa gbé èrò láti continue pẹ̀lú ìgbésí ayé ẹ̀ ni. Nítorí ẹ̀ ló ṣe máa ń dàbẹ̀ ni pé àwọn ọkùnrin míì máa ń fight, wọ́n máa ń struggle kí ilé wọn má dàrú. Ọkùnrin ṣẹ̀ obìnrin, òun ló jàre àbí ló jẹ̀bi, kò sí nǹkan tó bàdì nínú ẹ̀ tó bá jẹ́ obìnrin tó ní ilé, tó fẹ́ ilé ẹ̀, ipe kó má tiẹ̀ bẹ ọkọ gan nígbà tó bá jẹ̀bi. Bẹ́ẹ̀ tí obìnrin bá ti ń dúró pé ìwọ ló jẹ̀bi náà, ìwọ ló yẹ kó wá bẹ̀ mí, ìdúró tó ń dúró yẹn, ìdúró kílé ẹ̀ dàrú ni o. Torí ọkùnrin gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá wọn, tó bá ti rí pé o dúró nídúró wá bẹ̀ mí, ó lè má bẹ̀ ẹ o, ẹ̀dẹ̀ lè máa gbà á lọ bẹ́ẹ̀, kó jẹ́ pé nígbà tó bá máa wò pé kí lọmọkùnrin yìí ṣe kó máa wá bẹ̀ mí, ẹ̀pá lè má burú mọ́, ọkàn ẹ̀ lè ti lọ sí ibòmíì, ẹlòmíì lè ti occupy ọkàn ẹ̀, tó dẹ̀ yẹ pé tó bá wá lọ bẹ̀bẹ̀, ìgbéyàwó yẹn àti ìfẹ́ yẹn ò lè dàbí mọ́, torí o ti jẹ́ kó ta allowance tó fi sí yẹn, o ti jẹ́ kó ta ọkàn ìfẹ́ lòmíì. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ni kẹ́ ẹ ṣọ́ra láti máa yan odi nínú ilé jù. Ẹ̀yin ni kẹ́ ẹ fúnra, ẹ má jẹ́ kí ìjà kó máa pẹ́ láàrin ẹ̀yin àti ọkọ. Tọ́kọ bá ti ẹ̀ṣẹ̀ yín tó ń lagídí tí ò fẹ́ bẹ̀bẹ̀, ẹ lọ bẹ̀ ẹ́ pé wèrè lọ́kọ ìyàwó. Nígbà tẹ́ bá ń ṣeré, ẹ jẹ́ kó mọ̀ pé òun ló ṣẹ̀yìn, ṣùgbọ́n ẹ bẹ̀ ẹ́ nítorí pé ẹ fẹ́ wàhálà. But tẹ́ rí gbogbo dìdìdì tẹ́ ń ṣe yẹn, ẹ rántí pé tí marriage bá ti túká, kò sí bọ́kùnrin ṣe lè wà responsible fún ọmọ tó, kò lè rí bẹ́ẹ̀ mọ́ tó bá ti bọ́ta. Obìnrin ló máa ń ṣe ń gbájúmọ́ ọmọ, ọkùnrin máa gbájúmọ́ ayé ara ẹ̀ ni láti start all over again. Ẹ má gbàgbé ọ̀dọ̀ obìnrin lọ́mọ máa wà, obìnrin máa gbájúmọ́ ayé, kódà kó jọ́dọ̀ ọkùnrin ló wà, a kò sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀, á sì gbájúmọ́ ayé ẹ̀. Obìnrin ló máa gbájúmọ́ ọmọ, ọkùnrin máa gbájúmọ́ ọ̀rọ̀ ayé ẹ̀ tí ìgbéyàwó bá túká. So attention tó ń get lórí àwọn ọmọ, ò lè get ẹ̀ mọ́ tí ìgbéyàwó bá ti túká, ò lè get ẹ̀ mọ́. And gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ti bímọ, tendency wípé tó jẹ́ pé ìwà yín ló dá lé yín rú, ó ṣeé ṣe kó jẹ́ pé èéfín ìwà yẹn á máa rú jáde gbogbo relationship tẹ́ bá ti ní báyìí. Book tẹ́ máa wà lọ́dọ̀ àwọn obìnrin ni pé, ọ̀dọ̀ àwọn ọkùnrin ni pé wọ́n máa fẹ́ do yín fi yín lẹ̀, torí tí wọ́n bá ti rí èéfín ìwà yẹn tó bá ti rú jáde, wàláhì wọn ò lè fẹ́ yín o. So wọ́n máa do yín káàkiri ni, wọ́n máa do yín káàkiri. Ọ̀rọ̀ yín bá di ẹni tí wọ́n ní pé kó ṣe tó lóun ò lè ṣe tó, ṣé tó kò wá pọ̀ ju tó lọ. Ẹ̀bẹ̀ tó yẹ kó bẹ̀ láti keep ilé ẹ̀, ò lè bẹ̀bẹ̀, ò ń ṣagídí, òbó á wá di láńbébé lẹ́yìn tó kúrò nínú ilé ọkọ, wà wá bẹ̀rẹ̀ sí ní máa ka ọkùnrin bíi 5
láàrin ọdún méjì tó ìwọ nìkan ti dó. Èwo ló wá pè ẹ́ jù? Kó o dúró sílé ọkọ kọ́kọ́ ṣe kó o bẹ̀bẹ̀, ọkọ tí ó lù ẹ́ tó kàn jẹ́ pé bóyá ó ń lagídí, kó o bẹ̀bẹ̀ kó o fojú ẹ̀ mọ́ra, àti wípé àìbẹ̀bẹ̀ tó jẹ́ kó rí burúkú orí inú ẹ̀ kó ba tòdí ẹ jẹ́, tí òbò tó ti wà secure tẹ́lẹ̀, òbò ẹ tó wà ní security unit tẹ́lẹ̀, tó bù ẹ ti wá wà ní low security unit, àbí òbò ẹ wà ní high secure tẹ́lẹ̀, òbò ẹ ti wá di freelance téèyàn lè wọ tó lè ṣanwọ́ sí. Èwo ló dáa jù nínú méjèèjì? Ẹ̀yin obìnrin ẹ lọ ronú gbogbo ọ̀nà tẹ́ ẹ máa lò tẹ́ ẹ fi ní jẹ́ kí ọkùnrin tó dáa kó bọ́ lọ́wọ́ yín. Ọkùnrin tó bá fẹ́ fìtínà tiẹ̀, release ẹ̀ kójó máa bá tiẹ̀ lọ. But tọkùnrin bá ti dá, hold on to him, má jò bọ́ lọ́wọ́ ẹ̀, torí pé tó bá ti bọ́, ó ṣeé ṣe kó jẹ́ wípé òbò ẹ máa di láńbébé ni. Ó ṣeé ṣe kó jẹ́ wípé tó bá dẹ̀ tún ti bọ́, tí ọkùnrin bá ti kúrò nílé, kò lè gbájúmọ́ àwọn ọmọ mọ́ o, á gbájúmọ́ ìrìn àjò àti tẹ̀síwájú ayé ẹ̀. Kí ló fẹ́ gẹ́tì bẹ́ẹ̀? Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Ẹ̀yin obìnrin, sabarikolo.com. Ẹ̀yin èèyàn ẹ lọ register ńbẹ̀, is the best place láti rí relationship. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin náà ẹ má gbàgbé Yakumata o. Ire o, ẹ káàárọ̀.